ọ̀já ọ̀nà máa jẹ́ ọ̀já ọ̀nà àwọn obìnrin tí wọ́n pọ̀ wọ́n ti ràn kàn. So past tense, so we are teaching right now about past tense. Past tense and treat it by at least or present tense or continuous tense. So wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe iṣẹ́ yẹn kọjá, so you only give report about them. Nǹkan tó wà ń bẹ nìyẹn. So da'awna àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bíbà yìí wọ́n ti pè. Tọ́tà pé ọ̀já ni ló máa jẹ́ ọ̀já ọ̀nà. So káà náà máa tú bẹ́ẹ̀ yẹn. Táwọn bá tó rí àwọn àfọ̀hálù mi tó jẹ́ sí pé àwòrán rẹ̀ náà jọ àwòrán tá ń treat yìí, so you can be able to, so you can know it very well. So àwa náà sì lè ṣàlàyé rẹ̀ dáadáa inshallah. Tàwa sì ti master rẹ̀ àwa náà tún lè kọ́ ẹlòmíràn. So ìyẹn bẹ́ẹ̀ yẹn. Tọ́ ìtọ́ wá kú báyìí ni a ti parí nípa àwọn third person. Tẹ́ bá gbàgbé, so I explained yesterday nípa gbogbo àwọn tá ń kọ́ yìí ń sìn. So third person.